INEC fẹ́ parí ìjà àwọn PDP fún wọn o. Ó ṣeé ṣe kó jẹ́ wàhálà tó kojú ẹgbẹ́ òṣèlú PDP tí ẹgbẹ́ náà kò jẹ́ ará ayé tí kò jẹ́ ará ọ̀run. Ó ṣeé ṣe kó jẹ́ ìjà náà yóò parí báyìí o. Àjọ tó ń ṣètò ìdìbò INEC ti pe àwọn aṣáájú ẹgbẹ́ náà sílùú Àbújá ní olú iléeṣẹ́ wọn pé kí wọ́n wá kí àwọn jọ fikùn lukùn kí àwọn sì mọ ohun tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ náà gan-an. Ṣé láti bí ọjọ́ mélòó kan ni wàhálà ti wà. Ẹgbẹ́ ti fọ́ pátá ní ká pè é pàápàá, nǹkan kò sì dáa rárá fún wọn. Nígbà tí wọ́n ti di ìbò abẹ́lé PDP ní ọdún 2022, nígbà náà ni nǹkan ti dàrú nítorí àwọn kan tí Atiku Abubakar ṣáájú yí ìlànà ẹgbẹ́ náà padà nípa pé wọ́n múra láti fa èèyàn láti ilẹ̀ Haúsá kalẹ̀ pé kó tún wáá du ipò ààrẹ, bó tilẹ̀ jẹ́ pé ẹni tó fẹ́ gbé ipò náà sílẹ̀ ìyẹn Muhammadu Buhari ọmọ Àrẹwà ni, àti pé ètò náà kò bá ìlànà tí PDP ń lò láti ọjọ́ ìwá mu. Nídìí èyí, àwọn míì tí kò faramọ́ eléyìí fárígá, pàápàá Nyesom Wike tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Rivers nígbà náà. Ọkùnrin náà sì kó àwọn míì lẹ́yìn. Wọ́n rí i pé wọ́n já PDP bọ́ pátá. Àtíkù kò sì rí ibì kankan lọ, bó tiẹ̀ jẹ́ pé ó jà raburabu tó jẹ́ ó náwó tẹ́nìkan ò lè sọ yé ẹ̀. Àmọ́ lẹ́yìn ìdìbò pàápàá, ẹgbẹ́ náà kò rí ọkàn fi balẹ̀ nítorí bí àwọn kan ti ń pé àwọn làwọn ní ẹgbẹ́, bẹ́ẹ̀ làwọn míì ń sọ pé ẹgbẹ́ náà kì í ṣe tiwọn tàwọn ni. Bí wọ́n ti ń pe ẹjọ́ lọ́tún ni wọ́n ń pe ẹjọ́ lọ́sì. Nígbà tí ọ̀rọ̀ náà yóò sì túbọ̀ le, ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún Wike níṣẹ́ nínú ìjọba rẹ̀, ó fi ṣe mínísítà ìlú Àbújá. Wike torí èyí àti inú tó ń bí sí ohun tí àwọn Àtíkù ṣe fún un, ó sọ pé tó bá di ọdún 2027 Tinubu lòun yóò ṣiṣẹ́ fún, bó tilẹ̀ jẹ́ pé inú PDP lòun yóò wà, àti pé kò ní sí ẹnì kankan tí PDP yóò fà kalẹ̀ fún ìbò náà pé kó wá du ipò ààrẹ. Ọ̀rọ̀ yìí ló dìjà tí àwọn kan takú pé Wike kò lè ṣe bẹ́ẹ̀, kò lè torí pé òun bá ààrẹ ṣiṣẹ́ kó ba ẹgbẹ́ àwọn jẹ́, kò sì lè torí pé Àtíkù hùwà tí kò dára kí òun náà tún wá hu irú ìwà tó burú ju ti Àtíkù lọ. Nígbà tí ọ̀rọ̀ náà dàrú mọ́ Àtíkù lọ́wọ́ fún rẹ̀, òun náà fi ẹgbẹ́ náà sílẹ̀ o, ó sì bá inú ẹgbẹ́ tuntun míì lọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò torí ẹ̀ yanjú. Kàkà bẹ́ẹ̀ níṣe ni ìjà tún bẹ̀rẹ̀ láàrin Wike àti àwọn tí wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ tẹ́lẹ̀. Ìdàrúdàpọ̀ náà sì mú kí àwọn gómìnà tí wọ́n jẹ́ ọmọ PDP máa jáde níkọ̀ọ̀kan tí wọ́n sì fẹ́rẹ̀ lọ tán pátápátá nínú ẹgbẹ́. Ìyẹn ni àwọn kan ṣe ní àwọn yóò ṣe ìpàdé gbogbogbò láti yan àwọn aláṣẹ ẹgbẹ́ tuntun kí àwọn sì rí ọ̀rọ̀ náà yanjú. Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ló sì gbé ọ̀rọ̀ náà kárí. Àmọ́ bó tilẹ̀ jẹ́ pé wọ́n ṣèpàdé ọ̀hún ní ọjọ́ 15 sí ọjọ́ 16 oṣù kọkànlá 2025, ẹjọ́ lọ́tún ẹjọ́ lósì ni wọ́n ń pe ara wọn, tí èèyàn kò sì lè sọ pé ìpàdé náà lórí tàbí nídìí, pàápàá nígbà tí àjọ INEC kò lọ síbi ìpàdé ọ̀hún. Iná ọ̀rọ̀ náà tilẹ̀ wá jó dé orí kókó nígbà tí àwọn igun méjèèjì pàdé ara wọn nílé ẹgbẹ́ wọn ní Wadata Plaza l'Àbújá. Bí kò bá sì sí ti àwọn ọlọ́pàá ni òkú ìbásùn níbẹ̀ o, torí àfìgbà táwọn ọlọ́pàá lo tajútajú fún wọn kó tó di pé wọ́n tú wọn ká tí àwọn míì ṣẹ̀ṣẹ̀ wá lọ ṣèpàdé gbà má pò rọ́wọ́ mi. Àmọ́ lọ́jọ́ kejì làwọn ọlọ́pàá ti ilé ẹgbẹ́ náà pa, wọn kò sì tíì ṣe títí di àsìkò yìí. Lẹ́yìn tí wọ́n ti bá ọ̀rọ̀ náà débẹ̀, níṣe làwọn gómìnà míì tún sáré fi ẹgbẹ́ sílẹ̀. Ohun kan náà tí gbogbo wọn sì ń sọ ni pé ẹgbẹ́ PDP ti dàrú, kò ní àtúnṣe. Ohun tó jẹ́ kí àjọ tó ń ṣètò ìdìbò INEC lo gbogbo ẹ̀ papọ̀ rèé, tí wọ́n sì pè wọ́n sí pàdé ní ọjọ́ Ẹtì Friday ọjọ́ 19 oṣù kejìlá. Wọ́n ní kí wọ́n wá kí àwọn parí ìjà náà fún wọn. Igun méjèèjì ni wọ́n pè o. Wọ́n pe àwọn tí Mákindé tó jẹ́ Támínù Tùràkí ní alága tiwọn, òun náà sì wá. Nígbà tó ń bọ̀, ó mú Babangida Aliyu tó ti ṣe gómìnà ìpínlẹ̀ Niger tẹ́lẹ̀ dání, àti gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́ náà pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí wọ́n wà ní sekitériàt ẹgbẹ́ wọn. Bẹ́ẹ̀ náà ni Abdulrahman Mohammed, alága ẹ̀ka tàwọn Wike náà wá. Òun náà sì mú àwọn ọmọ ìgbìmọ̀ adélé tiẹ̀ náà dání pẹ̀lú akọ̀wé wọn Sam Anyahun. Nígbàlà tí wọ́n dé ní ìpàdé náà ti bẹ̀rẹ̀.
alága àjọ elétò ìdìbò ọ̀hún Joash Amopitan náà ló gbà wọ́n lálejò. Òun náà ló ṣípàdé ọ̀hún tó sọ ìdí tí wọ́n fi wá gan. Ọkùnrin ọ̀gá àwọn aṣètò ìdìbò náà sọ báyìí pé ìpàdé tí a pè lónìí yìí ó ṣe pàtàkì gan nítorí láti ọ̀dọ̀ ẹ̀yin ẹ̀ka ẹgbẹ́ méjèèjì la ti ń gba oríṣiríṣi ìwé tí ẹ̀ ń kọ sí wa. Àwọn ìwé tí ẹ fi ń béèrè kinní kan tàbí òmíì. Bẹ́ẹ̀ làwa INEC mọ ojúṣe wa pé àwa lòfin gbé iṣẹ́ àmójútó ẹgbẹ́ òṣèlú gbogbo lé lọ́wọ́. Oríṣiríṣi ìwé tó ń tako ara wọn là ń gbà látọ̀dọ̀ ẹgbẹ́ yín. Àwa rò pé kájọ pàdé ká fọ̀rọ̀ wérọ̀. Bí a bá fọ̀rọ̀ wérọ̀ yóò fọ̀nà hàn wá lórí àwọn ibi tí a ó gbà, pàápàá nítorí láti ṣe àwọn ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ni. Inú mi sì dùn pé ẹ̀yin àgbààgbà ẹgbẹ́ lọ́tún àti lósì náà lẹ jókòó láàárọ̀ yìí ká lè sọ̀rọ̀ ká jíròrò bí ọmọ ẹbí kan náà ká mọ bí gbogbo àwọn ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ṣe lè yanjú ká lè tẹ̀síwájú. Pẹ̀lú ẹ̀ náà o, gbogbo ohun tí a fẹ́ ṣe yìí òfin là ń tẹ̀lé o. Òfin Nàìjíríà ni. Nítòdodo àárín igi alámùkàlà ẹlẹ́ka mẹ́ta ní INEC wà. Gbogbo ẹ̀ ló sì jẹ́ nílànà òfin. Òfin Nàìjíríà wà níbẹ̀, òfin ètò ìdìbò wà níbẹ̀ àti àwọn àlàkalẹ̀ tí a ṣe ní ṣísẹ̀ntẹ̀lé. Nítorí bẹ́ẹ̀ ló jẹ́ a ti pinnu pé ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta la fẹ́ tẹ̀lé o. Ọ̀nà òfin ti Nàìjíríà, ti ètò ìdìbò àti àwọn àlàkalẹ̀ tí a ti ṣe. N kò fẹ́ gbà yín lákòókò rárá ju kí n kàn kí yín káàbọ̀ lọ. Kí n tó wá sọ fún yín pé ìjókòó wa yìí o, ẹ jẹ́ ká bá ara wa sòótọ́ ọ̀rọ̀ pọ́nbélé kí ohun tí a torí ẹ̀ wá síbi ìpàdé yìí kó lè ṣeé ṣe. Bẹ́ẹ̀ ni Amopitan kí àwọn olóṣèlú PDP náà káàbọ̀. Lẹ́yìn tó sì ti kí wọn káàbọ̀ tán, wọ́n sọ ìpàdé náà di ti ìdákọ́ńkọ́ kó mẹ́sẹ̀ kó yọ. Ó sì kó àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà fúnra wọn nìkan. Bó bá ṣe pé kinní kan kù tí yóò gbé ẹgbẹ́ PDP dìde níbi tó wó lulẹ̀ sí, ìpàdé yìí ni o. Bí ìpàdé náà bá ti lè forí ṣánpọ́n, ọ̀fọ́n tọ̀ sí gbẹ̀gìrì nìyẹn kí ẹlẹ́kọ̀ọ́ kó ẹ̀kọ́ ẹ̀ dání lókù. Àmọ́ kò jọ pé èyí yóò tún ṣẹlẹ̀ nítorí oníkálukú ti jó, wọ́n ti tẹ́, ìjà pàápàá ti di adélébọ̀ ìjà. Ẹni tí yóò mú wọn lókù tí wọ́n ń wá kiri, torí kí ọ̀rọ̀ náà yanjú ní àǹfààní ẹnì kọ̀ọ̀kan wọn. Ọláìwọlá alága ló ṣe àkọsílẹ̀ ìpàdé àwọn PDP pẹ̀lú àjọ INEC yìí fún ibùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.